dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sí orí ètò wa bá ṣe máa ń ṣe fún yín ní gbogbo ọjọ́. A ti wà lọ́dọ̀ bàbá wa Baba Alubarika tí wọ́n kalẹ̀ sí Ìgbódú ìyẹn ní Ìjẹ̀dẹ̀rù, bàbá ọmọ olóríire, bàbá tí ń fọwọ́ kan bá wọn ọmọ aláìgbọràn wí, ẹ ti mọ bó ṣe ń lọ náà nìyẹn. Mo já yín sí, mo rẹ́ yín sí ni. Ọ̀dọ̀ bàbá la wá wà báyìí, ẹ ti bá ti ṣe púpọ̀ ṣiṣẹ́ ọdún ló ti ń lọ. A gbọ́dọ̀ máa pè èèyàn sáwọn àkíyèsí kan tí ò bá yẹ kẹ́ mọ̀ tó yẹ kẹ́ tún mọ̀. Òun ni bàbá ẹ bá wa kí gbogbo àwọn ará ilé. Ó ṣe yèyé oge ẹ kú múra ọdún. Àwa nìyẹn. Àsọdún ayọ̀. Àmín. Lórí ọ̀gá wa pátápátá ojú tó létí fi ẹ̀ní ṣìṣe o. Àmín. Àní sílẹ̀ tẹ́ o. Àmín. Gbogbo àwọn títí ń gbọ́ wa tí ń wò wá wọ́n á bá àánú Ọlọ́run pàdé o. Àmín. Àmín lágbára Ọlọ́run lọ́lá Ọlọ́run. Bàbá lẹ́ni àrò ọ̀tún la tó fẹ́ gbé jáde lẹ́ni o. Àdẹ̀mọ́ pé lákọ̀ọ́lá máa ń bá yín gúdúgúdú ní ẹ̀ kí n túra lẹ̀ rárá. Lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan ọ̀sìn lápapọ̀. Nǹkan ọ̀sìn bíi ẹdìyẹ, pẹ́pẹ́yẹ, ológbò, ajá lóríṣiríṣi. Àkọ́kọ́ ìbéèrè mi ni wípé ṣé nǹkan ọ̀sìn dára láti sìn tàbí kò dára? Ó ṣe yèyé oge torí nǹkan ẹ̀sìn láti máa sìn ó dára ṣùgbọ́n léwu. Torí tí èèyàn bá ń sin ajá máa ń mojú ẹni, ṣùgbọ́n téèyàn bá so ajá débi bá ń pajá, ajá máa ń já irin. Tájá bá búyàn jẹ, téèyàn bá fọ orú rẹ̀, ó tọ̀ wọ́n á ya wèrè o. Ó ń tọ̀ wọ́n á ya wèrè tàbí kó jẹ́ pé bí ojú egbò yóò wá lọ yọ ọ́ bò míì tí ó fi kú. Ajá gbà kíyèsí ṣùgbọ́n ó dáa láti sìn. Ó gba àkíyèsí. Ó gba nǹkan tó jẹ́ pé tébi bá ti pa kò ní lè darí ara ẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò sì tí ì jẹun kánú tó lò fẹ́ máa tọ́jú ajá. Ẹni tí ó tọ́jú ajá ajẹni tí ó múra. Níbẹ̀ ni mo wá fẹ́ fi wò pé kó wá wo pẹ́pẹ́yẹ. Ẹran ilé ni. Ẹran ilé? Ẹran odò ni. Pẹ́pẹ́yẹ ò lè má ṣeré omi. Àṣẹ Ọlọ́run kan wá wà nínú pẹ́pẹ́yẹ. Tí pẹ́pẹ́yẹ bá wà lórí omi, omi òkun ṣe tóun yóò máa fẹsẹ̀ rìn lọ ni. Níbi àṣẹ Ọlọ́run tó tún wá wà lára pẹ́pẹ́yẹ, tí pẹ́pẹ́yẹ bá jẹ èrí ògì tó jẹ gbogbo ẹ̀ tán, yóò wá àwọn akọ òkúta yóò wá fi lé. Òun ló ṣe máa sọ pé pẹ́pẹ́yẹ bá jòkúta. Omi ni ó fi ṣu. A tún lo ìfun pẹ́pẹ́yẹ, wọ́n á fi lò ó pẹ̀lú àwọn iṣẹ́ míì pé kéèyàn má fi jẹ májèlé àbí nǹkan tí ò bá jẹ́ nǹkan tó dáa kéèyàn jẹun lójú oorun ó wà lára ẹni fún pẹ́pẹ́yẹ yìí tó máa ń ṣiṣẹ́. Wọ́n tún fi pẹ́pẹ́yẹ bọrí, wọ́n á gbé adodò, wọ́n á ní akọ pẹ́pẹ́yẹ ò lójú oorun, gbogbo bí ẹlẹ́dàá mi bá wà kó má sùn, káláàánú mi má sùn lénìí, olóore mi má sùn, aláàánú adẹ̀wùwá ń tọ̀ wọ́n rí láṣẹ Elédùà. Ó tún wáyé bẹ́ẹ̀. Níbi tó tún kù sí tẹ rí àgùntàn, adìẹ, ewúrẹ́, nǹkan ṣe dáa fálábíamọ. Àwọn mẹ́ta yẹn, àgùntàn, adìẹ àti ewúrẹ́. Bẹ́ẹ̀ ni, ológbò gan ò burú. Ológbò náà ò burú torí ẹni tí èkúté bá ṣe lọ́ṣẹ́ rí nínú ilé. Èkúté? Èkúté burú nínú ilé. Alákọ̀wé rẹ̀ jẹ́ mọ̀. Èkúté tí wọ́n máa jẹ̀yàn lẹ́sẹ̀ tí wọ́n máa fẹ́ ni wọ́n fi ń sọ pé ajẹnifẹ́ ni èkúté ilé. Nínú ní mo wí. Ajẹnifẹ́ ni èkúté ilé. Gbogbo ẹni tí bá ń fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọnù ọ̀dẹ̀ tí wọ́n mọ̀ pé èèyàn méjì mẹ́ta tó máa ń ṣàbòsí ọmọ bàtà àwọn alábòsí èèmọ̀. Ìyàwó èèmọ̀ bọ̀tí ó ń là káyọ̀ ọmọ pé wọ́n ń ṣe àbòsí nǹkan kan. Ṣẹ́gẹ́jì ọ̀rọ̀ mi, wọ́n wà máa ṣe kúrẹ́kúrẹ́
ẹni wọ́n ní ajẹnifẹ́ ni èkúté Èkúté ilé, ilé. ológìnní tàjòdé èkúté ilé ẹ paramọ́. Bàbá ẹ jẹ́ kí a wá sọ̀rọ̀ ká kọ́kọ́ mẹ́nu lé lórí ológbò. Àwọn èèyàn wọ́n máa ń sá fún ṣẹ́rí ológbò ó ní mẹ́kàn méjì o. Níjọ́ bá ti mú ológbò wọlé wàá yà á lẹ́nu ọ wàá tutù ẹnu ẹ̀ sí. Tó bá ti lè la ológbò gbàbọ̀dè nínú ilé mọ́. Ṣùgbọ́n wọn náà gbọ́dọ̀ wá pa ológbò kó jẹ mọ́ ẹ ti jọ múlẹ̀. Tólógbò máa ń fara núyàn èèyàn fẹ́ síkì ni o tàbí kéèyàn fẹ́ kú torí àlùjànnú ológbò ìmọ̀ ra burú pé ń bọ̀ lára ẹni. Àlùjànnú ológbò tí ó bá ti fara yíyàn ó ti ké màláíkà kú àbí nǹkan kan ní ti bẹ̀ lára ń tọ̀. Tí ó bá ti fara núyàn. Nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀. Number 1 nù. Number 2 ológbò nǹkan bẹ̀ lára ológbò nǹkan bẹ̀ lára ológbò. Ṣé wàá rí àgùntàn ẹran abàmì ni. Tágùntàn bá ń fara núyàn àìsàn máa ń kúrò lára ẹni ni. Bẹ́ẹ̀ náà lológbò náà. Ṣé ẹ gbọ́ mi? Bẹ́ẹ̀ náà lológbò náà. Ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn bàbá wa ni pé téèyàn bá ń ṣe nǹkan ọ̀sìn, téèyàn bá síìkì àbí nǹkan kan bá fẹ́ ṣèyàn pé èèyàn ṣàìsàn, ẹran yẹn àbí nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí nǹkan ọ̀sìn èèyàn. Ni wọ́n á wá máa kí ó tọ̀ pé Ọlọ́run ó fòfò rẹ̀ ní. Ó dáa kéèyàn ní nǹkan ọ̀sìn. Wípé téèyàn bá kó nǹkan ọ̀sìn jọ tí kan nú ẹ̀ bá kú wọ́n á ní Ọlọ́run ó fòfò rẹ̀ ní. Ibi tó ti wáyé nìyẹn. Tó ti wáyé nìyẹn. Nígbà tí ẹ sọ̀rọ̀ lórí ajá, ẹ ní ajá ó dáa kò tún dáa. Dídá ajá téèyàn bá ń sin ajá kí ni dídá? Pàápàá àwọn mùsùlùmí wọ́n máa ní àwọn ò fẹ́ sin ajá. Kí nìdí? Torí irun ajá kò tọ́ súnà. Irun ajá kò tọ́ súnà Ọlọ́run. Irun ajá kò tọ́ súnà láti jẹ́ pé kó báyàn kírun. Ṣùgbọ́n irun ajá ò tọ́ súnà. Ajá tẹ bá mú tẹ fi ń mú dẹ̀gbẹ́ tó pé horo tó pọ̀yà irun ọ̀yà ọmọ tọ́ súnà nínú ọbẹ̀. Síbẹ̀síbẹ̀ náà sá Ọlọ́run ní kó ní yọ torí nígbà bá ní ajá ò tọ́ súnà. A ti wà a lè dá oko wọ́ nígbà wà kéékèèké jọ tá a bá ń ṣe màálù lọ. Ṣùgbọ́n bí ẹ bá fajá sí lajá gbé kọ́ wá di pé kájọ́ mọ̀ débi téèyàn ti ń kírun èèyàn ti ajá ìṣèbẹ̀. Níbi ẹ bá fojú ajá mọ̀mọ́ nínú ilé lajá wọ̀. Bọ̀dù ológbò tilé tọ̀nà là fi jológbò. Tológbò bá dọ̀tí ọba nù ológbò ni ó jàre láàfin o. Ṣùgbọ́n tólógbò bá yẹ hànà tán fúnra ẹ̀ ló lé rẹ̀ kúrò nílùú. Gbogbo ẹnikẹ́ni tí máa ń robi sí mi fúnra rẹ̀ ló lé rẹ̀ kúrò nílùú. Gbogbo ẹnikẹ́ni tí bá ń robi sẹ́mi náà fúnra ẹ̀ ló bàbá mi jẹ́ kémi náà sọ ni ọdún tí ń parí lọ ni. Ẹ̀yin tẹ́ wà ń lẹ̀ yín kan sọ ti yín èmi kan sọ tèmi kẹ́yìn kan sọ ti yín. Ẹ wo òun nìyẹn lórí ètò wa lénìí lórí ọ̀rọ̀ ẹranko. Bàbá ṣe ní ìmọ̀ràn tí ẹ lè gbà àwọn èèyàn lórí ọ̀rọ̀ ẹranko. Ṣẹlẹ́ni tí ó ṣàjá yóò jẹni tó lówó lọ́wọ́ ebi ìpajá o èyí ajá ò dáa. Ẹni tí ó ṣe ológbò ajẹni tí ó jẹ pé inú ilé ara ẹ̀ ló wà táwọn ọmọ ẹ̀ fẹ́ràn ẹ̀ torí ológbò tẹ bá mú gbálẹ̀ tó fi lu ológbò bá bínú tán bí ẹkùn ṣe fàyàn lójú ya lológbò náà fàyàn lójú ya o. Ẹranko tó burú lológbò pọ̀tí àgùntàn téèyàn bá ti rí i tó fún lóúnjẹ tí ń padà tọmọ táìmù tó wọ́n jẹ yóò padà wálé. Ṣùgbọ́n ẹranko tí tọ́ títì bí àgùntàn ò sí. Àgùntàn lè tọ́ títì láti bí wọ̀gbòrò Ìkòròdú. Àgàgà kó jẹ́ nínú òṣùpá ni wọ́n fi sọ pé wọ́n ti fẹ́ràn ọ̀nà títọ̀ bí àgùntàn báyìí tẹ́ bá tanná sí wọn lójú báyìí nígbà tá a dẹ́gbẹ́ ọdẹ ojú wọn á dàbí iná tọ́ọ̀sì lọ́hùn ni. Nígbà wá wà ń gà
tó ọ̀dà gbogbo nǹkan téèyàn ọba ṣáṣe kó jẹ́ pé nǹkan téèyàn ó mójútó téèyàn alákàpá lórí ẹ̀. ẹ wo bẹ́ẹ̀ náà ni òun lè ti gbọ́ bàbá ṣe àdúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ̀ ń là wá lọ́yọ̀ ní gbogbo ìgbà àmàrí yín bá. ẹ wo ẹ̀yin èèyàn tèmi nílé lóko níbikíbi tí ẹ bá ti wà ẹ wá kàn sí bàbá Awẹ́bidànù ní Ìgbòdú, bàbá Àlùbáríkà bàbá Awẹ́bidànù tí wọ́n wà ní Ìgbòdú. Kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ make sure pé dé Ìkòròdú garage ẹ wọ mọ́tò tí ń lọ sí Ìjẹ̀dẹ ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction kẹ́ bèrè bàbá Awẹ́bidànù yẹn bàbá Àlùbáríkà tàbí kẹ́ pè nọ́mbà yìí 08023829492 08023829492. ọdún ayọ̀ la máa ṣe ire orúkọ tèmi Bọ́lájẹ́ Bọ́lá Balógun lèmi jẹ́ mi lò bí ìjà ara lòdò ọmọ Olúbísí ọmọ ẹ̀rọ kò yáyọ yèyí oge yìí ẹ máa wojú tó létí mi.